ẹ ní kankan kò sábà nú àwọn agbára wẹ́wẹ́wẹ́ o. ẹ̀sìn ìpè funfun ní fúnra rẹ̀ dádúró sontóni o àìjẹ́ jẹ̀bi. mọ̀kàn fídíò kan wọn go viral lótìtọ́ àwọn ẹ̀ka àjọ wa tí wọ́n wà ní Òṣogbo ni nítorí pé Ọlọ́run ní ń darí nínú ìpè yìí. ọ̀gbẹ́ni Ọ̀ṣun Ifárínú Ifábọ̀dé àti bàbá ẹlẹ́bùrú ìbọn àti ọba Àtaọjà gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n ẹ bá mi táàgì wọn náà. àwọn ènìyàn yìí wọ́n gba ìtọ́ni wọ́n dẹ̀ lọ ní ọ̀nà tó yẹ ká lọ. wọ́n ò wá láti wá ba ojúbọ yín jẹ́ òṣèjọ́ ọ̀sọ́wọ́ bá ìkòkò ọbẹ̀ yín jẹ́ ẹ̀ẹ́dẹ̀ mọ́lẹ̀ fúnra yín. àwọn ìgbìmọ̀ ìjọba náà fún wọn ní àṣẹ láti wọlé. èyí túmọ̀ sí wípé ẹ̀yin DSS no matter who you are we took permission according to report given to us and we have evidence. they are saying it báyìí ni wọ́n dẹ̀ ń lọ ni wọ́n bá èṣù tó ṣe pa adìyẹ lé lórí tí mi ẹ̀ ìrìnàjò ẹ̀mí ọlọ́run púpọ̀ ń lọ ọbẹ̀ nígbà tí kò síbi tẹ́ ẹ̀kọ́ kan bẹ̀ pé ẹ̀kọ́ bí o ẹ̀ sì gbowó ìjọba gbowó tó bá jẹ́ pé ẹ̀kọ́ bẹ̀ pé ẹ má ṣe dé bí o ní èdè Yorùbá alùpùpù ẹ̀ pé ká má ṣe déwó ó dẹ̀ lọ kí ní gbẹ jẹ̀ǹbí tẹ̀ kí ni tí ìrìnàjò ọlọ́run lọ ọbẹ̀ ọ̀dẹ̀ ìwó ẹ̀ kọ́lẹ́mọ̀ mo rò pé ẹ̀yin tí orí yín pé ọlọ́run pẹ̀lú yín ẹ̀ ọ̀dà sáà